obìnrin tó kun nọ́ọ̀sì olóyún wẹ́lẹ́wẹ́lẹ́ tó tún ta ẹ̀yà ara fáwọn babaláwo ó mọ̀ wọ gàwọ́ ọlọ́pàá ọlọ́mọ ṣàánú fún wa o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ó mọ̀ ló mọ̀ ní ọwọ́ àwọn mọ̀ ti tẹ afurasí kan tó mọ̀ lọ́wọ́ nínú ikú arábìnrin nọ́ọ̀sì tó lóyún o tí wọ́n ṣàwárí òkú rẹ̀ tí wọ́n ti kun tí wọ́n tún gé wẹ́lẹ́wẹ́lẹ́ o. ọlọ́pàá ní àwọn mọ̀ rí ẹ̀yà ara obìnrin nọ́ọ̀sì náà gbà lọ́wọ́ babaláwo kan ní ilé òrìṣà rẹ̀ tó ń gbìyànjú láti máa lò wọ́n tó jẹ́ pé àwọn gbìyànjú lọ́wọ́ báyìí láti ṣàwárí àwọn ìyókù. ìṣẹ̀lẹ̀ yìí mà wáyé o ní agbègbè Ògbúnìkè ní ìjọba ìbílẹ̀ Oyi ní ìpínlẹ̀ ti Anambra. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ó ní ọwọ́ mà tẹ obìnrin kan ẹni ọdún mẹ́rìndínlógún ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún 2025 yìí. iléeṣẹ́ ọlọ́pàá ní obìnrin náà ó mà jẹ́ ọ̀kan lára àwọn afurasí náà tí wọ́n lọ́wọ́ nínú ikú nọ́ọ̀sì olóyún tí wọ́n ṣekú pa. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn aráàlú Umueri ní Ògbúnìkè wọ́n mú obìnrin kan tó jẹ́ afurasí ẹni ọdún mẹ́rìnléníogún. iléeṣẹ́ ọlọ́pàá wá tẹ̀síwájú wípé àwọn ọ̀daràn yìí wọ́n ti gé ẹ̀yà ara obìnrin olóyún náà tí wọ́n sì tọ́jú rẹ̀ sí ilé ìgbẹ́ kan. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn àròyìn tí yóò ṣe àǹfààní fún ìwádìí wọn lásìkò tí wọ́n bá afurasí náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. ọlọ́pàá ní afurasí ọ̀hún ó mà jẹ́wọ́ pé òun mà jẹ́ ọ̀rẹ́bìnrin fún èèyàn tó ṣekú pa nọ́ọ̀sì olóyún náà. ọlọ́pàá ní afurasí ọ̀hún ó mà jẹ́wọ́ pé òun mà jẹ́ ọ̀rẹ́bìnrin fún èèyàn tó ṣekú pa nọ́ọ̀sì olóyún náà tí wọ́n sì pè wá kó wá palẹ̀ ara olóògbé náà mọ́. bákan náà ó ní ọlọ́pàá ní afurasí ọ̀hún ó mà sọ fún wa wípé ṣe ni àwọn máa ń ta ẹ̀yà ara yìí fún àwọn babaláwo ní agbègbè náà. lásìkò ìfọ̀rọ̀wérọ̀ afurasí jẹ́wọ́ pé òun ni ọ̀rẹ́bìnrin fún ọ̀kan nínú àwọn afurasí tó ṣekú pa nọ́ọ̀sì olóyún tó sì fẹsẹ̀ fẹ́. ó ní wọ́n ránṣẹ́ pé òun mà ní kí wọ́n wá fọ ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n ṣekú pa olóògbé náà. bákan náà ó mà ló má ṣàlàyé bí wọ́n ṣe máa ń ta oríṣiríṣi ẹ̀yà ara fún àwọn babaláwo ní agbègbè náà. ohun tá a rí gbọ́ ni wípé àwọn afurasí yìí ó ní wọ́n ránṣẹ́ pé nọ́ọ̀sì olóyún yìí wípé ara àwọn kò mà yá tí wọ́n sì nílò oògùn. kété tí nọ́ọ̀sì náà mà dé sí ilé wọn ó ní wọ́n ṣekú pa o. lásìkò ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ó ní àwọn ya wọ ilé òrìṣà kan ní abúlé náà tí wọ́n sì ṣàwárí ẹ̀yà ara èèyàn nínú àpò. ẹ̀ka ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ State Criminal Investigation Department SCID ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ní àwọn ṣàwárí ẹ̀yà ara èèyàn náà. bákan náà ó ní wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn sì ń wá àwọn afurasí tó fẹsẹ̀ fẹ́ àti àwọn babaláwo tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ìkíoyè Òrútùgù ó bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà. ó ṣàpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn tí ó sì rọ aráàlú láti kún wọn lọ́wọ́ láti ṣàwárí àwọn afurasí náà tó sá lọ. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn yóò dáàbò bo ẹnikẹ́ni tó bá pèsè ìròyìn nípa àwọn afurasí náà fún iléeṣẹ́ ọlọ́pàá láti ṣàwárí wọn o. èyí Ọlọ́run ṣàánú fún wa nínú ayé tá a wà yìí ó ti wá dogun báyìí. àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa wo ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o lágbára Ọlọ́run ọba Elédùmarè èmi àti ń rèé àní kó sọ́wọ́ àwọn ẹni bí o.